الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد خص الإله المرسلين بعلمهم وبمجده ورئيسه لمحمد صلى الله عليه وسلم والأولياء والأولياء المتقين بصدقهم. Taasi mọ̀ pé lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan mi tá a rán ní ìsọ̀ọ́bà tó tayọ Ànábì Muhammad. Kánú ligiya. Abdulrahman dákun dákẹ́ náà. Ayakumullah. Ó adarúkọ Ànábì ẹ wá yòǹbó ẹ̀ jákujáku. Bí gbogbo èèyàn ò bá tiẹ̀ yòǹbó Ànábì sótọ́ sẹ́yìn ìyá wa. Ẹ̀yin tó yẹ pé gbogbo ìgbésí ayé Ànábì ẹ̀yin ló fi gbà á lẹ̀. Ẹ mọ bí wọ́n ti lò yín ká Ànábì tó dé ni. Sallallahu alayhi wa sallam. Obìnrin yóò já mọ́ nǹkan kan. Ayakumullah. Wọ́n pín yín mógún ni. Nǹkan àlejò ni wọ́n fi yín ṣe. Kana nasu ya iduna albanat wa hunna hayat. Ayakumullah. Qabla bi'sati rasuli sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Síwájú kọ́lọ́n tó sa Ànábì di Ànábì. Sallallahu alayhi wa sallam. Wọ́n tún yìí tí yòómù ẹ̀ dáadáa náà. Sallallahu alayhi wa sallam. Báwo èèyàn bá bí ọmọ báyìí wọ́n bá bẹ̀rẹ̀ pé kí lẹ bí tó bá lóbìnrin ni. Wọ́n ní ojú ó dẹ̀ tí lẹ́sẹ̀kẹsẹ̀ á máa wò pé ayumusiku alahun. Ayakumullah. Amúyàdú suhu fi turọ̀. Ṣé ìfìtìjú gbà kí n gbé lọlé àbí kí n bò ó mọ́lẹ̀ láàyè. Àìmọye eru yín bọ́ ṣe ń bí báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbẹ́lẹ̀ tẹ́mi sì ń bẹ lára ẹ̀ tí wọ́n dẹ̀ rí mọ́lẹ̀ lóẹ̀kan náà. Allah. Kí ló wá gbà yín bẹ́ẹ̀ Ànábì Muhammad ni. Sallallahu alayhi wa sallam. Ànábì náà ni wọ́n dárúkọ lẹ́ẹ̀lẹ́ dìde sókè kẹ́ yòǹbó ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Sallallahu alayhi wa sallam. Òde ní. Sallallahu alayhi wa sallam. Ẹ̀hẹ́n. Sallallahu alayhi. والأولياء المتقين بصدقهم كانوا القياس رئيسه لمحمد. Béèyàn bá lóore ọ̀fẹ́ ìṣẹ́jú mẹ́wàá ní sọ́ọ́bà àfi kó lò ó dáadáa. من بعد أحمد. Bàbá Abdulrahman yẹn náà tó. حياكم الله. A'udhu billahi bismillah subhanallah alhamdulillah. ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله. الله. أشرق نور الله وظهر أمر الله الله. ونفس حكم الله الله. وثبت عز الله وجل جلال الله جلال الله. ولا يخلو مكان من الله الله. وسلت كل عين نظرتني بالازدراء والاحتكار بإذن الله. الله. صلاة الله وسلام الله على خير خلق الله Sayyidina wa Maulana Muhammadin Rasulillah. Sallallahu alayhi wa sallam. Ó dà pé bátìrì àwọn ìyá wa tó wà ń bí nìkan ló sì charge. Àwọn ìyá wa ń bẹ wọn tí yóò bá Nábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Wa ala alihi alillah wa ashabihi ahlillah. Wa kulli salikin maslakahum maslakallah ila yawmin la yanfa'u malun wala banun. Illa man bi qalbin salimin atallah. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọ̀pọ̀ àsàlátù fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ara lé Muhammad Olúwa kó bá a kẹ́ wọn. Àmín. Mọ̀lánà Sheikh Alhaji Ismail Ṣọlá Abíọ́dún Rájí. Adamallahu hayatahu. Àlékún dáadáa Ọlọ́run bá ṣe fún àfa wa. Àmín. Àfa tiwọn náà tí wọ́n kàn Mọ̀lánà Sheikh Mustapha Zuglul Sunusi. Rahimahullahu ta'ala. Àlékún ìkẹ́ Ọlọ́run bá ṣe fún wọn. Àmín. Àfa tiwọn náà Mọ̀lánà Sheikh Adam Abdullahi Ilori. Rahimahullahu ta'ala. Àlékún ìkẹ́ Ọlọ́run bá ṣe fún wọn. Àmín. Bá Kamaluddin al-Adabi. Rahimahullah. Bá Yusuf al-Arbaji. Rahimahullah. Gbogbo àwọn àfa wa lójú ọ̀nà ta'lim wa tadris Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Àmín. Mọ̀lánà Sheikh Abdulqadir al-Jilani. Qaddasallahu Bàbá wa àgbà Sheikh Nasiruddin al-Kabari.
bàbá wa àgbà Sheikh Abdulaziz ọlọ́ngbọ́ bàbá wa àgbà Sheikh Najimuddin al-Kubra wọ́n fi wá dórí bàbá wa tọ́lọ́wọ́n bá fi ta wá lọ́rẹ̀ láàyè yìí táwa tán ìmọ́lẹ̀ látara wọn Mawlana Sheikh Abdulyekeen Mustapha rahimahullahu ta'ala alekun ìkẹ́ ọlọ́run máṣe bá a ṣe fún gbogbo wọn àmín ọlọ́run ọlọ́run ògùn ọlọ́run àmín láàrin ìṣẹ́jú méje ma tamanzara al-fadaila fil wara ما زرع الفضائل في الورى بل عاش عمرا ثانيا تحت الثرى بل عاش عمرا ثانيا تحت الثرى. àwọn nǹkan méjì lèmi kàn fẹ́ kájọ wò níbi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ilé tasawufu ó ti ń fẹ́ wó lọ díẹ̀díẹ̀ bàbá wo kí ni ti ń wọlé àwọn bàbá tí wọ́n mọ́lé ni àbáwọn ọmọ tí wọ́n jogun lé torí pé ìràwọ̀ láyé àwọn àfáàní an-nujumu salasa ayakumullah mẹ́ta ni ìràwọ̀ mẹ́ta lógo najimun yagibu qabla wafati sahibihi ayakumullah ògo mi ò wọ̀ mi kólógo tó kú Allah yóò jòrò yìí síwájú kó tó kú báyìí á dẹ̀ parẹ́ máa yé lára. Allah. ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì najimun yagib bí wafati sahibihi eléyìí ó lò pẹ́ àmọ́ tó bá ti ń lọ báyìí bẹ́ẹ̀ náà lògùn ẹ̀ ń tẹ̀lé. Allahu akbar. ilé ńlá ni wọ́n pélé wọn àmọ́ lánàá ni ilé yìí ni wọ́n pélé wọn àmọ́ lánàá ni ilé ògo ni wọ́n pélé wọn àmọ́ lánàá ni níjọ́ tẹ́ni tó pilẹ̀ ògo yẹn ti kú báyìí ìjọ́ náà lògo náà ti wọ̀ mí. Allahu akbar. ìràwọ̀ ẹlẹ́ẹ̀kẹta òní najimun láyà gíba abadan wàláwùtú wúfíà sọ́hìbùhà. òun lògo tó já sí pé ní láyé kódà kẹ́ni tó pinlẹ̀ ògo yẹn jáde láyé ògo yẹn ò ní wọ̀ mí láyéláyé. irú ògo yẹn lọ́lọ́run yọ̀ǹda fún bàbá wa Sheikh Abdulyekeen Mustapha. rahimahullah bó o bá tọ́ sára bàbá wa dáadáa pariwo sehu lẹ́ẹ̀kan náà kí n gbọ́ dáadáa. sehu. mamata. mamata zikiruka. mamata man zara alifadọ́ ila. mamata man zara alifadọ́ ila filiwaro. bí o bá rí bẹ́ẹ̀ ní 20 years ago rèé tí Mawlana ti fayé sílẹ̀ àmàrà wọn ló fayé sílẹ̀ ẹ̀mí wọn ń bẹ digbé lára Mawlana Sulton Ballo. máa tàmọ́ sáwọ́ alifadọ́ ilà filiwaro. gbogbo ẹni tó bá gbin orúkọ ara rẹ̀ sínú ọkàn àwọn èèyàn bí baba Abdulyekeen Mustapha bí wọ́n ti gbin irú wọn ò kì í kú láéláé. bal aṣa umra saniya tahata sáwọ́. wọ́n ti wà yìí nínú kòtò lẹ̀ bàbá ń lò gbèsè ayé ẹlẹ́ẹ̀kejì má dara ẹ̀ láàmú ọ̀rọ̀ mi tí mo wá sọ pé ọ̀nà méjì ni sẹ́ni tó lògo ni abẹ́ni tó jogún ògo lọ sínú Al-Qur'an ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim am kuntum shuhada izi hadara yaqubal maut idh yaqulu libanihi am kuntum shuhada. olúwa ní sọ́ọ́sọ́jú yín ni ẹ̀sìn bẹ́ẹ̀. ìdí àdọ́ra Ya'qubal mautu. nígbà tí ọjọ́ kú ànábì Yakubu dé tẹ́lẹ̀ mi fẹ́ gbà á. ìdí qala li banihi ma ta'buduna min ba'di. Yakubu wá pè gbogbo àwọn ọmọ rẹ̀ ó wá dá wọn jókòó ó ní ma ta'buduna min ba'di gbogbo ẹ̀yin bàbá wa lójú ọ̀nà tasawufu gbogbo ọmọ tẹ́ ẹ bí ìjẹ́ fojú wọn lẹ́nà bẹ́ẹ̀ ẹ bímọ tó ọmọ yín lọlẹ̀ Lárúbáwá ó padà dé láti ilẹ̀ Lárúbáwá ó ń ta kóńtẹ̀ ṣe ni ìdí Ọlọ́run lẹ ti la ẹ fi Ọlọ́run wà àwọn ọmọ yín mọ̀ ayé lókùn tẹ́ fi hàn wọ́n ọmọ yín lọ Amẹ́ríkà ọmọ yín lọ Canada nígbà tí ó darí dé kò mú tẹ̀sùbá dé mọ́ irun ló di wálé ẹ jọ ànábì Yakubu nìyẹn ẹ wo bàbá wa Sheikh Abdulyekeen Mustapha rahimahullah ta'ala bàbá wa Sulton Ballo là ń wí nígbà gbogbo bíi tí àwọn tí wọ́n lọ kéwú akatakiti tí wọ́n takò tasawufu tí wọ́n ti dé yìí ibẹ̀ náà ni Khalifa Zainul Abidin ti dé nígbà tó yẹ pé kí wọ́n tó lọ bàbá ti gbin antivirus sí wọn lára gbogbo virus tí wọ́n ń gbé wá ìṣe ló ń ta dànù para ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà ní antivirus lára àwọn ọmọ yín. idh qala li banihi ma ta'buduna min ba'di. Yakubu pa àwọn ọmọ ẹni pé tí n bá lọ tán kí lẹ máa ṣe lẹ́yìn mi. qalu na'budu ilahaka. èsì tí wọ́n fún ni pé olúwa rẹ̀
Yakubu òun náà la máa sìn. Wa ila abaika. Olúwa àwọn baba ńlá rẹ̀ òun la máa sìn. Àwọn wo wá ní. Ibrahima. Alayhi salatu wa salam. Wa Ismaila. Alayhi salatu wa salam. Wa Ishaqa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ilahan wahida. Ọba kan ṣoṣo yẹn la máa sìn o. Wa nahnu lahu muslimun. Ìyẹn ń jẹ́ tẹ̀yìn bàbá tẹ́ pinlẹ̀ ògo. Àwọn Yorùbá ní òòṣà tá a bá ń ṣe tá a bá mójú ọmọdé débẹ̀ kò ní pẹ́ parun. Ayakumullah. Ẹ mójú tó nu ilé yín. Gbogbo àwọn bàbá àwọn oníṣúfì lánàá tẹ̀sùbá ni wọ́n fi pàṣẹ olúgbòhùn lókù tí wọ́n lò ń sìn. Allah. Wàá gbọ́ máikrófóònù tó dájú ṣé bí ṣé Abdulyekeen ṣe gbé kalẹ̀ nìyẹn. Ẹ̀yin lọ́mọ sọ tó ń kó pọ́npọ́ bá yá ẹ̀. Ẹ̀yin lẹ́ ń jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ síta sọ wúfù. Bẹ́ẹ̀ bá rìn báwọn tàná bá rìn ni àbùkù ọba mọ́ níbà. Ìyẹn ń jẹ́ tẹ̀yìn bàbá ìṣẹ́jú mi ó kù ìṣẹ́jú mẹ́rin. Èyí tó wá jẹ́ tàwa ọmọ Olúwa ní a'udhu billahi minash shaitanir rajim. Olúwa ní fa khalafa min ba'dihim khalifun ada'u ssolata wattaba'u shahawati wa sawfa yalqawna gayyan fa khalafa min ba'dihim. Fa khalafa min ba'dihim. Gbogbo ọtí òun rí bí lé baba Abdulyekeen ṣe ń rí. Irú ọlá tí wọ́n ń gbé fún baba Sulton Ballo lẹ́kọ̀ọ́ ní Kano ní Morocco tó wọ́n wò pé ojú ọ̀nà tí bàbá rẹ̀ rìn òun ni bàbá tèmi náà rìn tó bá kánjú pa bàbá rẹ̀ tó ṣeun tí Khalifa Muhyideen ṣe ó rà rẹ̀ ó parẹ́ máa yé ni. Fa khalafa min ba'dihim. Ọlọ́ni lóòótọ́ àwọn bàbá rẹ̀ ló bí wọn. Àmọ́ gbà táwọn gba Khulafa Khulafa khair nìyẹn Khulafa sharri nìyẹn. Nígbà táwọn gba Khulafa wọ́n gbẹ́sẹ̀ kúrò níbi táwọn bàbá wọn gbẹ́sẹ̀ sí. Ada'u ssolata. Ara àwọn Khalifa wọn kírun wọn. Wattaba'u shahawati. Àwọn Khalifa wọn ń gbé bàgáyà wọn sùn lé mọ́ hòtẹ́ẹ̀lì ni wọ́n sùn wọn lọ rẹ́sì o. Olóṣó Khalifa ń gbé o. Fasawfa yalqawna gayya. Olúwa ni yóò bàjẹ́ fún wọn láyé yóò bàjẹ́ fún wọn lálìkìyámọ̀. Allah. Èyí tí màá fi kó lẹ̀ wọ́n ní níjọ́ kan ebi pa arákùnrin kan kò wá lówó lọ́wọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ dákun ẹ bùn mí ebi ń pa mí kálukú ń tì síbi wọ́n tì sọ̀hún bó ṣe wá ń lọ ló bá rí búkà kan ilé olóúnjẹ ohun tí wọ́n wá kọ sábà wọlé búkà yẹn òun náà ni pé wọlé jókòó jẹun àwọn baba ńlá rẹ ti sanwó fàdákàlà hádà rọ́júlù lìmọ̀tìáìmọ̀ arákùnrin yìí bá wọnú ilé oúnjẹ lọ orí bíi ọ̀fẹ́ dẹ̀bìtì àyàsí ó gba yán mẹ́ẹ̀ẹ́dógún ògúnfe mẹ́jọ ẹran wẹ́wẹ́ 30 ó ní kó fóun lọ́rọ̀bọ̀ méjì àti bí ọwọ́ tàbí mẹ́jọ ó wá lùsì okùn ṣòkòtò ó jẹ gbogbo ẹ̀ ó yó báwọn nígbà tó jẹun tó yó tán ó bá gbọ́n agbára pé alihamudulilayi Ọlọ́run ti yanjú ẹ̀ mo ti rí ibi tí màá ti máa jẹun kó bọ́ ọ̀tá kó máa lọ báyìí kàṣí àkànfà aláṣọ ni aláyé wa ń bí o tí ì sanwó ó ní a owó bíi ti báwo ẹ̀ẹ́rì tẹ́ ẹ kọ́ sójú ojú ọ̀nà ni ọ́ ní kí ni ọ́ ní wọlé jókòó jẹun àwọn baba ńlá rẹ ti sanwó ó ní ẹ̀yin tẹ́ ẹ kọ́ síbẹ̀ nìyẹn ẹ tún wá ní kémi sanwó ọ́n wá sọ fún yín pé báwọn baba ńlá tiẹ̀ bá ti sanwó tiẹ̀ kalẹ̀ kí ló dé tí wọn náà sanwó àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tiẹ̀. Allah. Gbogbo ọmọ mi lẹ́yìn ní iyì bàbá rẹ̀ lójókòó tí kò níyì kankan lára o tí wọ́n bá yọ bàbá ẹ̀ kúrò lára ẹ̀ kò já mọ́ kankan mọ́. Bàbá wa Abdulyekeen ni wọ́n gbé débi tí wọ́n gbé dé Sulton Ballo wọ́n sùn síwájú gbogbo ẹ̀yin ọmọ ọlá ẹ̀yin náà ẹ̀ múra o fasubhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Àmín. ẹ dákun ẹ bá wa gbọ́ lọ́run tóbi dáadáa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ustaz wa lò wọ́n bá kankan jẹ́ ń bẹ̀ wọ́n lò tá a gbádùn ẹ̀ tá a jàǹfààní ẹ̀ àwọn bàbá ní jazakumullahu khaira wọ́n dẹ̀ tọrọ àlùbáríkà kọ́lọ́n kára àlùbáríkà yín ọlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam.